Aláròyé máa wí o. Àwọn mọ̀lẹ́bí Péjú Ògúnmọ́lá ti sọ̀rọ̀. Èyí ni irú ikú tó pa ọmọ wa. Àwọn mọ̀lẹ́bí àgbà òṣèrébìnrin ilẹ̀ wa tó pàdánù ọmọ rẹ̀ láìpẹ́ yìí, Péjú Ògúnmọ́lá àti ọkọ rẹ̀ Sunday Ọmọbọ́láńlé, táwọn èèyàn mọ̀ sí Papi Lúwẹ̀ẹ́ tàbí Alúwẹ̀ẹ́, ti sọ̀rọ̀ síta lórí ikú tó pa ọmọ wọn Ayọ̀míkún tó jáde láyé lọ́jọ́ Ajé Monday ọjọ́ 1 oṣù kẹsàn-án ọdún yìí. Ìròyìn tó gbòde nígbà náà ni wípé inú balùwẹ̀ lọ́mọ kan ṣoṣo tí òṣèrébìnrin yìí bí ti yọ̀ ṣubú tó sì gbabẹ̀ kú nígbà tí kò sẹ́nikẹ́ni nítòsí láti ràn án lọ́wọ́. Bẹ́ẹ̀ làwọn kan tún sọ wípé ìlú òyìnbó lọmọkùnrin tó parí àgùnbánirọ̀ rẹ̀ láìpẹ́ yìí ń gbé. Òun nìkan ló sì wà nínú ilé nígbà tó ṣubú nínú ilé ìwẹ̀. Àìrí ẹni ràn án lọ́wọ́ lásìkò ló sì ṣokùnfà ikú òjijì ọkùnrin ẹni ọdún 24 náà. Àmọ́ nínú àtẹ̀jáde tí agbẹnusọ fún mọ̀lẹ́bí wọn Yẹmí Àmọ́dù fi síta ló ti jẹ́ kí ohun tó ṣokùnfà ikú ọmọkùnrin náà gan di mímọ̀ fún gbogbo ayé. Ó ní yàtọ̀ sí ìròyìn tó ń lọ kiri ìlú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ táwọn òbí rẹ̀ fi ṣe ibùgbé lọmọkùnrin náà kú sí lẹ́yìn àìsàn ráńpẹ́. Ó sì fi kún wípé wọ́n ti sìnkú ọmọkùnrin náà. Ó ní pẹ̀lú ìbànújẹ́ ńlá ni a fi kéde ìpapòdà ọmọ wa àtàtà Ṣọlá Ayọ̀míkún Ọmọbọ́láńlé tí í ṣe ọmọ Sunday àti Péjú Ògúnmọ́lá Ọmọbọ́láńlé. Ohun ìní iyebíye, ọmọ àtàtà àti ìràwọ̀ tó ń tàn tí ìmọ́lẹ̀ rẹ̀ mọ́lẹ̀ yòò tó sì fi ran ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Àdánù ńlá ni ikú rẹ̀ jẹ́ fún ẹbí wa àti gbogbo ẹni tí wọ́n mọ̀ ọ́ tí wọ́n sì nífẹ̀ẹ́ sí i. A fẹ́ sọ ọ́ di mímọ̀ wípé kì í ṣe wípé Ṣọlá ṣubú nínú balùwẹ̀ ló ṣe jáde láyé o. Gẹ́gẹ́ bí ìròyìn tó ń lọ níta, ó kàn ṣe àìsàn ráńpẹ́ ni. Láàárín àkókò ọ̀hún sì rèé, ìtọ́jú aláìlẹ́gbẹ́ gidi ni wọ́n fún un nílé ìwòsàn. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo akitiyan táwọn ikọ̀ dókítà oníṣègùn òyìnbó náà ṣe, ó padà jẹ́ ipò ẹlẹ́dàá wọ́ọ́rọ́wọ́ ilé ìwòsàn kan nílùú Ìbàdàn lórílẹ̀‐èdè Nàìjíríà níbi ló ti gbẹ́mìí mì. Wọ́n sì ti filẹ̀ bò ó láṣìírí ní Ìtẹ́kù Eternal Rest Home. Lásìkò ìbànújẹ́ ńlá àti ọ̀fọ̀ yìí, adúpẹ́ ìfẹ́ tí ẹ fi hàn wá, adúpẹ́ àdúrà àti àtìlẹ́yìn tá a rí gbà lọ́wọ́ ẹbí, ọ̀rẹ́, àwọn alábàáṣiṣẹ́pọ̀ àtàwọn afẹ́nifẹ́re gbogbo. Orísun agbára àti ìtùnú ní ìwà rere àti ìfẹ́ tí ẹ fi hàn jẹ́ fún wa. À ń gbà á ládùúrà wípé ìdílé kan bó ti wù kó mọ kò ní rógun ikú ọmọ o àti olólùfẹ́ wọn láìtọ́jọ́. Kí Ọlọ́run bàbá wa tẹ́ Ṣọlá sí afẹ́fẹ́ rere, kí ó sì fún àwa náà lókun láti gba ọ̀fọ̀ ńlá náà tí kò ṣeé yí padà yìí mọ́ra. Ká rántí pé gógógó ní ìlú kan tí orí ayélujára pàápàá ń ṣọ̀fọ̀ nígbà tí wọ́n kéde ikú ọmọkùnrin tóun àti màmá rẹ̀ fẹ́ràn ara wọn bí ọ̀rẹ́ kòríkòsùn yìí lọ́jọ́ Ìṣẹ́gun. Látìgbà náà làwọn ẹbí, ará, ọ̀rẹ́, ojúlùmọ̀, pàápàá jùlọ àwọn akẹgbẹ́ tọkọtaya tí wọ́n jẹ́ òṣèré yìí ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí wọn, tí wọ́n sì tún lọ bá wọn dárò nílé. Bó tilẹ̀ jẹ́ wípé ọkùnrin òṣèré adẹ́rìn-pòṣónú Alúwẹ̀ẹ́ tí í ṣe ọkọ Péjú àti bàbá ọmọ tó dolóògbé yìí ní àwọn ọmọ míì, Ṣọlá tí màmá rẹ̀ ń pè ní My Happiness, ìyẹn ìdùnnú mi yìí, ni ọmọ kan ṣoṣo tí àgbà òṣèré náà bí lẹ́yìn ọ̀pọ̀ ọdún tó ti ń tọrọ oore lọ́wọ́ Ọlọ́run. Àdúrà tí wọ́n ń gbà fún màmá yìí ni wípé kí Ọlọ́run rọ̀ ọ́ lọ́kàn, kí ó gbé e dúró padà, kí ó sì wà pẹ̀lú òun àti ìdílé rẹ̀ títí láé.